ṣe rẹ rírọ mélòó mọ bí mélòó mọ ọmọ mélòó. yé tèmi bá mi yé. bàbá làbí mama ṣe ra léṣe. níbo la ti rí oúnjẹ tí ọgbẹ́ bọ́gà rẹ jẹ ọ̀n bíbí pẹ́ ṣé ìwọ nù ní bá ẹgbẹ́ méjì níbi. iṣẹ́ náà gàtẹ́ ìwòye oúnjẹ kú jẹ òsì. ìwọ̀n ṣe lé ìgbádùn báyìí. àwo ẹ sá bólógun ṣe ń sá ni ẹ kí bólógun ṣe ń kí kò ní dáhùn. ẹ̀mí mi ni bẹ́ẹ̀ mi mo ṣe jókòó ẹ̀mí mi bá pè mí ó bá ní lábíò mo ní hò lábíò mo ní hè lábíò mo ní hè. èmi rẹ pé o lẹ́ẹ̀mẹ́ta. pè mí lẹ́ẹ̀mẹ́ta mo ṣe dá lóhùn ó bá ní owó babalábí tó wà lábẹ́ kílò pé kí n kó owó babalábí ni wọ́n sọ pé àwọn wà wọ́n á ní pé kí n kó pé kí n lọ bóun kó sínú òhò tó wà bí búlọ́ọ̀kù ilé àkọ́kọ́ ọ̀nà ṣọ́ọ̀bù wa. sọgbọ́n ẹ̀mí rẹ̀ ń rí kànga lẹ́kùn tí ó sì ó rí mọ́tò lẹ́kùn tí ó sì. ìwọ ni wọn náà ti sọ kátàkátà ti di ọmọ ní èwo ni kò tì sínú. Ọlọ́run aláìmú láìkì dán ẹ̀ ọkàn tẹ́ pẹ́pẹ́pẹ́. o tèmi lédi yẹn tó yí lọ yẹn ó gbá tẹ̀lé ẹ bẹ́ẹ̀ ní sẹ́ mo kàn fún un lọ́nà wèrè yẹn ni. ṣé ẹbí lẹ́yìn ń bẹnu eégún àbí ń bẹnu Ṣàngó tó gun lé nígbà yòówù. ọ̀gá náà ló dáa fẹ́ràn náà lẹ́ẹ̀fi kó yẹ. ẹ mọ̀ wo ni mo lù sí. ẹ ṣe ọ nígbàgbọ́ pé ọlẹ́ bẹ́sọ̀ pẹ̀lú tọ́fẹ́ tún ṣe kí n tún gbólóhùn pé lẹ́lẹ́kẹ̀ẹ́ta ẹ lọ bàbá rẹ tí bẹ́ẹ̀ lẹ́lẹ́ ló fún mi ọjà òre mi ọfẹ́ sí èrè mi tọ́fẹ́ gbẹ̀mí mi lórí ẹbọ ilé ìjẹ́ gbẹ́bọ fún ẹ̀pẹ́ kó gbẹ́bọ lọ ni ọjà wọ́n ni. owó ìtẹ́mọ̀sọ bá àlìjẹ̀nu lówó. gán àlìjẹ̀nu burúkú ni. bí mo ṣe fẹ́ máa lọ bí iṣẹ́ mo ṣe gbọ́ kínú ìmọ̀gbẹ́ inú òwú bẹ́ẹ̀ mo ṣe rí owó ṣé èso owó babalábí ní lọ yìí. mo rí i pé òun ní báyìí. bàbá ń tẹ̀lé. mo ṣe rí i pé ó wá sọ́nà ìbínú. ọ̀nù búlọ̀kù ní sọ́dún. abẹ́rẹ́ ọ̀lọ́ mo ṣe wá kó. Bálábí wọ́n ní ìfẹ́ kan tọ́ná fún ọjẹ́ ọmọ kọ́ ló bí irọ́ la bí gbà. ìwọ ni wọn náà tún sọ ọmọ ní ilé báyìí pé kátàkátà ṣe ọmọ ni mo bí o ìbí rọ. kí ló ṣe kí ló ṣe ọ̀tẹ̀ lábí òkútì tó dákú ni. tó dákú ni àbọ̀kù. kò kú lábí.
Abẹ́rẹ́ àwọn guys yìí ṣá. Bọ́yìí máa tẹ̀lé àwọn kíbi Romeo and Juliet yẹn. Ọlọ́run. Jẹ́ kémi náà orí tèmi o. O lè rí. Olóńgbò. Nídùúwà ló lè rí. Ibi tá a bá ti ń sọ̀rọ̀ olólùfẹ́ méjì má máa sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. Bóyá ìwà yóò lè rú olólùfẹ́. O dẹ̀ lè rí èèyàn lọ́fẹ̀ẹ́ gbà bẹ́ẹ̀. Ìpìlẹ̀ ń sẹ́yìn náà. Kì í ṣe pé o mọ̀ pa lọ́ọ̀fù. O lè rí tá a bá ti ń sọ̀rọ̀ lọ́ọ̀fù má tiẹ̀ máa sọ̀rọ̀ ń bẹ̀ rárá. Ìwọ tó jẹ́ pé mo mọ̀ ẹ́ dáadáa lẹ́yìn pé kọ́kọ́ wọlé kò dẹ̀ tún jáde padà ó ti parí. O wá béèrè olólùfẹ́. A máa sọ̀rọ̀ ní tá a bá ti sọ̀rọ̀ lọ́ọ̀fù má sọ̀rọ̀ ń bẹ̀ rárá. O lè rí o. Mo yìí máa rí tèmi. Kí ló ṣẹlẹ̀ báyìí? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàtà rẹ̀. Kí ló ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run? Mama Ayọ̀mídé mo ti ń pè látàárọ̀ sí tí ò lọ. Ṣé kò dé kí n ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ sí? Tí nǹkan máa ṣẹlẹ̀ náà ṣe bí nọ́mbà tí wọ́n máa pè náà ní òun lọ yẹn. Let me just retry it nítorí gbogbo tó ti ń ṣẹlẹ̀ yóò yé mi. Kí ló ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run? Kó má jẹ́ pé nǹkan kan ṣe. Jẹ́ kí n pe nọ́mbà tí ibi sọ̀rọ̀. Bóyá tó bá wà lọ́dọ̀ tí mo kọ́ bá mi gbé sẹ́ǹsì. Kó má ṣe pé nǹkan ṣe Ayọ̀mídé o. At least nọ́mbà tí wọ́n náà tún ríngì tí wọ́n pík ẹ̀yìn náà. Pick up now. Hello, ma. Hello? Yes, ma. Mẹ́jọ ẹ bá mi gbé fún Ayọ̀mídé. Rí. Mo ń pe nọ́mbà iná látàárọ̀ kò lọ ni mo ṣe ní pé kí n pe tọ̀dọ̀ tí ń pé kí ẹ lè bá mi gbé fún. Látàná. Ok ma, ẹ ṣe gan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá jẹ́ pé ilẹ̀ kọ́kọ́ get in touch pẹ̀lú ẹ jẹ́ kí n mọ̀. Ẹ ṣe gan ma. Thank you very much. Mo ṣe lè báyìí tó lọ náà. Àtàmọ́nà ní kò wá sulé sí. Níbo ló wà lè gbà lọ? Lọ́wọ́ máa jẹ́ kí èèyàn rí lágbúrò kò súnlé. Mi ò fẹ́ wà sí báyìí tó lọ lóhùn yẹn. Nínú wọn tó lọ. Fún mi náà mi ò lọ nígbà tí mi ti sọ pé báyìí ló wà. Mo ṣàwọn pé níbo lè fẹ́ wà síbẹ̀? Báwo ni? Ní ìgbọ́ nǹkan tó ń sọ fún mi lórí fóònù dáadáa lẹ́ẹ̀kan yẹn. Ayọ̀mídé náà ni mi ò rí mo ṣe ń pè kí wọ́n béèrè wọn. Jùn, owó fún ọ ní o. Báwo lo ṣe ní Ayọ̀mídé tó máa wá béèrè lọ́wọ́ mi? Ṣebí wà tí ẹ̀lẹ́ máa ń tẹ̀léra yín kiri bíi Romeo and Juliet. Ẹ wá dẹ̀ pí ìkọlẹ̀. Bá gbórúkọ wá bóyá nìyẹn lè ní emergency kan tó fi ń pè ẹ̀ náà fíìkì ẹ̀. Hello. Ẹ sọ̀rọ̀ jáde. Ṣé Báyọ̀ Àjànàkú ni mò ń bá sọ̀rọ̀ yẹn? Báyọ̀ Àjànàkú náà ló ń sọ̀rọ̀ ta nìyẹn. Nice one. Olóńgbò lórúkọ mi. Ojú mi kálé, ojú mi dẹ̀ kákò. Ayọ̀mídé ìyàwó ẹ̀. Ọ̀dọ̀ tiwa ló wà. Ok. Mo ti gbọ́rọ̀ yín ìjọ tó lè lọ. Ẹ̀bẹ̀ kan tí màá kàn bí pé ìjọ tó lè lọ má ṣe kókó fún. Tó bá wá fẹ́ rí Ayọ̀mídé, àdírẹ́sì ibi táwa wà, máa text ẹ̀ sórí fóònù ẹ̀. Mo wá fẹ́ kó ṣe kinní kan fún mi. O lè ṣe bí ẹni tó rí ẹ pé, kó ṣe bí ẹni tó smart, o lè kọ́ ọlọ́pàá dání òfin. Tó bá ti ń kọ́ ọlọ́pàá bọ̀, wọ́n pé mọ́tò ọlọ́pàá yẹn òkú ìyàwó ẹ̀ lè fi máa wá gbé mi. Mo ti gbọ́ sà.
Mama expects her. Oh. How are you? Mo máa rí. All right. Kí ni ẹ̀ ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà? Mo lọ ilẹ̀ mà ti ń ṣú. Kò jẹ́ sọ̀rọ̀ sí. Kí lè lẹ́yìn sí? Ilẹ̀ Ọlọ́run aṣọ ètò nílẹ̀ ti ń ṣú sí tó ó dẹ̀ ń já lọ bẹ́yìn. You know the same thing, no. Báyọ̀. Mo ṣe lè mọ̀ bẹ́ẹ̀ nínú. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi jó ibi? Àti pé lẹ́nu bí ọjọ́ mẹ́ta igan mú kan rí tó kàn ń háìdá rẹ̀ kí tó kàn ronú. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Àti pé gan ayọ̀ méjì gan mi rí pẹ̀lú ẹ̀ láti bí ìjẹta sí ìjẹrin. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Mo mọ̀ pé ọ̀rẹ́ mi ní sáré trọ́bù. Ìdàgbà pé tí o bá ti sí nílé bẹ́ẹ̀ yẹn, ara mi kì í. Torí pé ayọ̀ méjì lọ sí travel ni ayọ̀ kì í yálò fi ronú bíbí ayọ̀. Lọ wá dó ibi ló ń ké ló ń sunkún. Àbí omi ojú kọ́ ló wà lójú ẹ̀ yìí? Ga o. Kí ló ṣẹlẹ̀? Báyọ̀. Torí ìfẹ́, torí obìnrin. Báyọ̀ dúró. Ó dágbére náà Báyọ̀. Báyọ̀. Ọ̀gá, ọmọ ìyá dùn Ọlọ́run. Ọmọ ìyá ò ló ń dùn. Ọmọ ìyá náà. Ó ti ń bẹ́ àbí? Àti já ẹ sí nísìnyí ó ti ń bẹ́. Àti mú wọn náà ní ìjọ bẹ́sikẹ́. Wọ́n náà ní tó bá délé nísìnyí ó máa ṣẹja tútù. Ó máa da olè ìyàwó ẹ̀ máa béèrè pé ń bolo ti rówó. Sí sálárì ẹ̀ lè ká gbogbo bùkátẹ̀. Ọ̀la inú ẹ̀. Ọ̀gá ṣe á ní àkíyèsí kẹ́ tí mo fẹ́ pè é sí. Ọ̀rọ̀ ọmọkùnrin tí mo pè é sákìyèsí yẹn, mo notice ẹ̀mí mi ò mọ̀ sí ọ̀bọ yẹn bó ṣe ń ṣe. Ṣé ọ̀bọ tó kọjá lẹ́ẹ̀kan? Ọ̀gá ẹ bá fojú di ọ̀bọ yẹn fa. Ọ̀rọ̀ orí rẹ̀ sọ o. Àbí náà. Ọ̀rẹ́ dẹ̀ wọlé o. Okay, noted. No worry. Abẹ̀rẹ̀ sí máa sọ. A máa ṣó ẹṣẹ rẹ báyìí. Ẹni mo fi mẹ́ta rà. Ṣèfàjẹ́ kéne. Ọjọ́ ìrora kọ́ mọ́ dànù. Àga ọlá yín ni náà. Ọlọ́run a ti ń kọ́ iṣẹ́ nísìnyí àti ọ̀pá àti gbé kò ní primary level. Hello. Ọ̀gbẹ́ni bolo wà látẹ̀kùn náà. Ó ti wà lábẹ́ gbìyàn àbí. Ọ̀gbẹ́ni mò ń gbọ́hún èèyàn. So kọ́lọ́pàá dání ni. Ó dẹ̀ ló pẹ́ anybody dání. Ìyẹn ò tiẹ̀ kan mi. Gbogbo ẹni yóò kó lè kó dání. Tẹ́ bá lógún kígbẹ́ ẹ lè lógún bọ̀. Bẹ́ẹ̀ bá tún wá lógún bọ̀ ìyá yóò lè lógún àké. Ẹ máa jẹ́ pípọ̀ pọ̀ ni. Ó yá mo wà lábẹ́ igi yẹn. By the right ẹ tó bá ti ń bọ̀ kan wo ẹgbẹ́ wa rí mi lábẹ́ igi. Wà ń bẹ̀. Ó yá máa bọ̀ wá sí bíbá. Ìwọ lọ kọ ya o. Sí bíbá ìjọ bóyá ń gbọ̀n. Mo ń bọ̀. My boss. Olóńgbò tó gbé olóńgbò lọ. Ẹkùn tó mi gbó kìjikìji. Mo ní kí n sọ fún yín pọ́nmọ ẹrú yẹn ti wà bíbá yìí ni. Kí n gbé fóònù fún un. Ìyàwó gbẹ́yìn gbà. Hello sir. Hello Báyọ̀. Báyàwó ẹ̀ sọ̀rọ̀ kó lè confirm kó wà lọ́dọ̀ rẹ̀. Okay sir. Kí ló bá yọ? Ṣé torí Ọlọ́run ṣé mo ṣe kókó fún ẹ? Ẹ̀wọ̀n ò lò mí
ṣùgbọ́n ṣọmọ bí tí mo wà kò lè dàbí ilé. Ọkọ sọ mí lọ́wọ́ náà ní ojú kan dẹ̀ ni mò ń jókòó sí. Okay. Alright, I promise you that gbogbo nǹkan tí mo bá lè ṣe pátá láti get ẹ̀kọ́ mi tó wà gbogbo pa mi pátápátá ni màá ṣe. Kó ṣáà máa ṣe kókó fún ẹ o. Cooperate pẹ̀lú. Bẹ́ẹ̀ni sọ. Hello sir. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe kó sir. Ṣé wàá ṣe tán sìn láti ṣe nǹkan tí bá ní kò ṣe? Mo ṣe tán láti ṣe gbogbo tá a bá ní kí n ṣe. Okay. Ó yá gbé fún òun ní. All right sir. Okay. Wọ́n ní kí n gbé fún kí n. Hello olóńgbò. Ọ̀gbẹ́ni, máa mú bọ̀ wíwà. Kí máa mú ọmọ ẹrú yẹn bọ̀ wá. Máa mú bọ̀ wíwà. Okay. All right. Wíyà, gbàbí bàíjọ. Wọ́n ń gbọ̀n. Gbàbí. Ọ̀gbẹ́ni, movement. Olóńgbò ẹkùn tó mi gbọ́ kìjìkìjì òun tó dà olóńgbò báyìí my boss. Ìyá wèrè sá. Ó dé bí báyìí, ó kí mi, ó ń béèrè Ayọ̀mídé lọ́wọ́ mi. Ṣó fẹ́ kú ni? Anyway, nice to meet you. Ṣé wọ́n ní Báyọ̀? All right. Báyọ̀. Olóńgbò lórúkọ. Ṣùgbọ́n pa olóńgbò. Tológìní bá gún àjà, ojú akálé, ojú akákò. Kò síbi tí mi ò rí o. Báyọ̀, so fẹ́ Ayọ̀mídé láyọ̀ àtàláfíà mi báyìí. Kò sí nǹkan tí mo fẹ́ gbà lẹ́yìn tí ẹ náà ni mo ń ṣe. Ẹjọ́ torí Ọlọ́run, bí máa ṣe rí gbà láyọ̀ àtàláfíà náà ni. O láwọn step kan láti take níbí báyìí. Okay. Number 1. Báyọ̀. Sir. Ẹnikẹ́ni èèyàn kéèyàn kò gbọ́dọ̀ mọ̀ sí géèmù tó ń ṣẹlẹ̀ láàrin ni àti ẹ̀. Sẹ́ni kòkó tí màá sọ fún tàwa ni màá sọ fún. Tẹ́nibọ̀dì bá mọ̀ nídùú kí ló máa ṣẹlẹ̀? Máa jẹ́ rẹ̀ pípọ̀ pọ̀. Gbogbo ọ̀bẹ ikú ló ń jẹ́ bẹ́yẹn. Number 2. Gbogbo exam tí mo bá ṣe fún ẹ, o gbọ́dọ̀ fail ẹyọ kan bẹ́ẹ̀. So wá ṣetán láti ṣe exam yẹn báyìí. Ṣetán láti ṣe. Ayọ̀mídé là ń sọ̀rọ̀ pa ìsà. Nídùú. Nídùú. Olóńgbò. Ní kò báyọ̀. Olóńgbò. Sọ mọ ọmọ bá wí ni. Táyì. Yeah! Yeah! Onídùú. Yeah! Bọ̀dé dẹ́kù. Ẹlẹ́dàá mi o. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Astaghfirullah. Kí ló ń ṣe wọ́n tó fi di pé wọ́n gbé ọ lọ hospital? Ṣó mọ̀ pé látàárọ̀ yẹn ọmọ Ìgbò tí wọnú lé ìwà ATM mi rí owó mi rí. Ẹgbẹ́ ṣojú yín náà tẹ́lẹ̀ olówó lálá ní wọn gbowó lálá. Ẹgbẹ́ ṣojú ṣé kí n ka ni àbí kò ní ìtì? Eléyìí tún padà báwo ló ṣe máa ń padà ó máa ń lọ papọ̀ ni. Ẹ dákun ọ̀gá ńkọ́. Wọ́n wà lé wọlé kẹ lọ sílẹ̀ kò bá wọn lórí. Wọ́n sì ń lé. Ọgọ́sì náà yín sí mi. Ayé yín ṣe bàjẹ́ báyìí náà.
tọ́lọ́run kọ́kọ́ dìde. Má jẹ́ kí n dìde, jẹ́ kí n wà báyìí. A ní kò dìde tó fẹ́ fi dọ̀bálẹ̀ ṣe mí léṣe ni, tó fẹ́ fi dọ̀bálẹ̀ sọ mí lẹ́nu ni. Wo jẹ́ kí n wà báyìí. Tẹ́lẹ̀bí bá ti mẹ̀jọ ẹlẹ́bi, wọ́n ní kò ní pẹ́ lérí ìkúnlẹ̀, àmọ́ kì í ṣe bírú tèmi. Tí oúnjẹ tẹ́ gbé fún mi ní àná, ibi tó ń jẹ òun dùn dé, mo fẹ́ lè dé ìka mi jẹ pọ̀. Mr. Ayinde, ó sàmọ́ exaggerate kan ní. Ẹ wo, kí lẹ̀ tún wá kí lẹ̀ sọ. Mo ti mọ bó ṣe ń lọ. Eléyìí àjọpín ni. Báwo ni ẹ ṣe dé bó ṣe ń nà bó sí mi nìyẹn o? Wọ́n ní kí n kó owó mi wọ́n wọ́n ní ra. Wọ́n náà ti kówó fún ẹ. Kí nìkan tó wá sílẹ̀? Ó ṣe kí ni? Wọ́n á ṣe kówó fún wọn. Báwo ló ṣe máa kówó fún wọn? Mo ṣe padà kówó fún. Ó ṣe kí ni? Ó ṣe lẹ́tàbí orí àmì ẹlẹ́kọ̀ọ́ wa. Sìkàsìkà gbàgbé ọ̀la kò mọ̀ pẹ́ sàn bọ̀ ẹ̀sán ló wá dé o wálé. Wẹ́n bí béèrè kan, ọjọ́ ọ̀la yìí tó máa ń dá. Ṣé ọjọ́ tíjọba tó wà ń bẹ̀ yìí bá kúrò ní àbọ̀jọ́ táyé bá parẹ́? Ìbéèrè tẹ̀ ń bí mi yóò yé mi. Ẹ yánu, ẹ̀yin kò mọ̀ gbàtà yín máa da torí kò tiẹ̀ lè dá mọ́. Ọmọ Igbo, ìwọ àti ta ni? Àwọn kidnapper àwọn láwọn fẹ́ kidnap yín. Màmá fi kú wá ẹ kiri. Ẹ wò kó tiẹ̀ ní ìsìnkẹ́ fi kú wá mi, ọlọ́wọ́ bá mi spare life ti yín náà o. Hey, good.